Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, mo kí gbogbo ojú tó ń wò mí, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi. Ṣàlàfíà ni mo bá yín. Èmi ọmọ yín náà ni ẹlẹ́yẹlé, mo tún ti dé. New development. Ẹ jẹ́ ká pè ní new development. Àbí báwo ni kí a ṣe pè? Lórí ọ̀rọ̀ rògbòdìyàn justice for Mohbad. Information kan tún tó mi lọ́wọ́. Mo tún gbọ́ information kan látòrí platform kan pé wọ́n ti gba new lawyer. Wọ́n ní new lawyer ó ti jáde. Pé gbogbo public wọ́n ti gba new lawyer according to that information. Báwo ni information yẹn ṣe lọ? Wọ́n ní àwọn public ni wọ́n fọwọ́sowọ́pọ̀. Wọ́n dẹ̀ ti gba lawyer. Ẹ jọ̀ọ́, irú lawyer wo ni? Wọ́n ní lawyer yẹn kò ń ṣe ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ni kò ń ṣe ọmọ Haúsá. Ọmọ Yíbò ni. Ẹ máa gbọ́ orúkọ ẹ̀. Pẹ̀lú bí gbogbo information yẹn ṣe lọ, mo ní mi ò gbọdọ̀ fi dá yín lágara. Wọ́n nítorí pé kíni? Téèyàn bá ń ta, èèyàn máa ń tọ̀ ni. Téèyàn ò bá tọ̀, èèyàn àgbábọ̀ ẹ ló máa ń di ẹran onídìí ni. So nígbà tá a dẹ̀ ti gbọ́ ìròyìn ti new lawyer yín sìn, ó yẹ kí n tó wá fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi létí. Kẹ́yìn náà tún gbé yẹ̀wò, kẹ́ ẹ tún digest ẹ̀, kẹ́ ẹ mú èrò ọkàn yín wá lábẹ́ comment section. Ẹ jọ̀ọ́, kẹ́ ẹ tó wá gbọ́ gbogbo àwọn information yẹn, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share. Gbogbo ẹ̀yin tẹ́ ń share fídíò mi, tẹ́ ń subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, tẹ́ ń comment, tẹ́ ń like. Ọwọ́ tẹ́ ẹ fi ń ṣe gbogbo nǹkan yìí, ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Ẹ jẹ́ ká gbọ́ rògbòdìyàn, awuyewuye tó wà lórí ọ̀rọ̀ new lawyer tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà yìí versus Yomi Fabiyi lórí bí wọ́n ṣe mú Dàmọ́lá tó sáré sọ̀rọ̀ síta. Àwọn kan ní ó dáa, àwọn kan ní kò dáa. Tó fi wá dé orí Primeboy tó ní kò mọ̀rọ̀ sọ. Ó bú Yomi, ó sọ̀rọ̀ sí Yomi. Àwọn kan ní kò bú Yomi, kò máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ni. Gbogbo ẹ̀ lè máa gbọ́ pátápátá. Mo fẹ́ kẹ́ farabalẹ̀, kẹ́ gbọ́ analysis yẹn. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, kẹ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ like, kẹ́ comment. Ẹ máa bá mi ká lọ. ìbéèrè mo fẹ́ bí lórí ti lọ́ọ̀yà yẹn o. Ẹ máa gbọ́ o. Wọ́n ti gba lọ́ọ̀yà mi. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n ti terminate Sashitu ni? Mi ò rò bẹ́ẹ̀. That is first question, okay? Ṣé terminate appointment Sashitu? That is first question. Second question ni pé wọ́n ní public ló gba lọ́ọ̀yà Ọ̀para àbí kí lè gbé. Bẹ́ẹ̀ ni Maxwell Ọ̀para. Ẹ̀dùgbò pẹ̀. Maxwell Ọ̀para. Maxwell Ọ̀para. Àwọn public wo, okay? Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Àwọn public tó gbà ẹ máa gbọ́ wọn. Àwọn wo ló gbà? Àwọn wo ló sanwó ẹ̀? Ṣé nínú GoFundMe ni wọ́n ti sọ ní àbí wọ́n access àbí wọ́n contribute láti tún sanwó ẹ̀? Ìyẹn jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ẹ máa gbọ́ dáhùn bẹ́ẹ̀. Mo ní pé ìyá wa àwọn tí wọ́n láwọn gbà yẹn ìbéèrè yẹn máa lọ sọ́dọ̀ wọn. Wọ́n dẹ̀ ti dáhùn. So ká tó lè mọ Wọ́n dẹ̀ wá dáhùn. ojú ọ̀nà la wà àbójú ọ̀nà kan. Nítorí pé nígbà tí wọ́n pa Sashitu, à ń bẹ̀rẹ̀ lọ bàbá nígbà yà àti Múyìwá pé ta ló pa Sashitu. Bàbá ń tì sí Múyìwá, Múyìwá ń tì sí bàbá. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí la gbọ́ pé ṣé fẹ́ máa bá Shitu ṣiṣẹ́ ni àbí wọ́n ti terminate appointment Shitu. Bẹ́ẹ̀ àwọn wo ọ́ní public ló gbà, gúrùpù wo ní public ló gbà. Ta ló fẹ́ máa sanwó ẹ̀ kí wọ́n GoFundMe ní àbò access. So èyí jẹ́ question tí mo béèrè. Then lórí ọ̀rọ̀ ti Kòrẹ́ksì tó ń sọ sí Primeboy, ṣe rí Ọlọ́run máa ń fi àtijọ́ wa síbi tó nira. Òun ni ọ̀rọ̀ Primeboy láti ṣẹlẹ̀ bẹ̀rẹ̀. Ìdí pé ìgbà tí Primeboy lọ sí prison la máa gbé, kò ń ṣe cell, kò ń ṣe ordinary police station ọ́fíìsì Panti, if I'm not mistaken, guard Panti ni ó wà fún 4
trust. Now, nígbà tó dé láti clear wanted tó gbélé lórí. So nígbà tó wà ní prison, kò mọ nǹkan tó ń lọ ń ta, kò mọ owó ìṣù. Aláṣẹ báyẹn ká gbàgbé kankan o. Àwa public púpọ̀ ọ̀nù wa à ń ṣe mistake kan pé spending àti prime boy wọ́n lọ fi sátìmọ́lé. Wọ́n fi spending wọ́n fi sọ prime boy ni o. Ó ṣe pé wọ́n dìídì fi spending sí ẹ̀wọ̀n tààràtààrà. Wọ́n fi ṣe alamí. Wọ́n fi ṣe loophole. Wọ́n fi ṣe wọ́n fi tẹ pápẹ́ fún prime boy. Torí gbogbo gbèsè àti prime boy bá ń gbé gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ spending deliver padà. Bẹ́ẹ̀ bá gbàgbé spending fún ara rẹ̀ kò dín ọgbọ́n tí wọ́n fi sọ yìí o. Prime boy sọ nígbà táwọn ọjọ́ wà ní custody. Wùmí ń káàdì spending. Ṣé ẹ gbọ́ mi? Wùmí ń káàdì spending. Wọ́n message spending pé I can't wait for you to come out. That miss you. Why tí o máa spending sí prime boy? Now, wọ́n tún wá ní Wùmí send another message sí spending. Ìgbà tó ń wo òun dára òun wo fóònù yẹn orí pé títí àlélẹ́ yìí. Òun náà fún spending the ball screenshot. Message yẹn fún reference purpose. Ó ní spending sọ pé òun ò lè ṣe because tó bá ṣe òun máa mọ̀ pé òun screen record. Now, Wùmí ò mọ̀ ṣèbí tí ẹni pé kò ti screen record fún evidence ọjọ́ iwájú because bó bá lọ pé àjọ ń wá ikú tó pa Mohbad ni. Ẹgbẹ́ lóòótọ́ kò yẹ kó máa bẹ̀rù pé Wùmí máa mọ̀. That means pé Wùmí àtàwọn ọmọ plan spending fún prime boy inú sẹ́ẹ̀lì yẹn ni ìyẹn lọ bẹ́ẹ̀. Now, nígbà tí prime boy wá jáde, ó fẹ́ clear wanted tó wà lórí ẹ̀. Òmò àti bàbá Mohbad kọ sóhun. Òmò àti kúrẹ́ sì kọ sóhun. Ó rí wọn àti pé òkè bàbá Mohbad ní ti ọmọ ẹ̀ kú. Ó lè rí kúrẹ́ sí ẹ̀yẹ́ bí ẹni tó support bàbá Mohbad láti wá justice. Kí ló láti ṣe kó sọ́dọ̀ kúrẹ́ sí because ó mọ̀ pé kúrẹ́ sí àti bàbá náà ní àǹfààní àti Àbújá bọ̀. So ó sọ́dọ̀ kúrẹ́ sí. Wọ́n jọ sọ̀rọ̀. Àkọ́lé tó bá sí kúrẹ́ sí sọ. Ó lóun ló bá àbẹ́ǹdì lọ́yà. Òun ló mọ̀ bó ṣe lọ sábùjá ló ṣe bọ̀. Now, anybody can do that for anybody tó bá wá assistant láti clear orúkọ ẹ̀. Now, kúrẹ́ sí díẹ̀ ní kankan. Tí kúrẹ́ sí bá ti ṣàṣemáṣe sí lọ́wọ́, tó mọ̀ pé ti ní database òun lọ́wọ́, fún máa sáré jáde máa tàbùkù yín kí ọkọ̀ ti bà yín lórúkọ jẹ́ kọjá àbí kẹ́fù. Kó o tọrọ ẹ̀ṣẹ̀ tó máa dé jáde. Káwọn tó lè gbà tó lè gba èyí tí tó ti bà lórúkọ jẹ́ yẹn tó bá lè gbà yín gbọ́ ọ̀nà máa jì. Mo fẹ́ fi Lagata ṣe example. Tọ́lá pé Lagata ò bọ́ta láti ṣó gbogbo evidence bí ó ṣe ń bá bàbá Mohbad yọ owó TikTok. Kúrẹ́sì ti báyìí Lagata jẹ́ kọjá kíkẹ́ fún pé gbogbo bàbá Mohbad ní Lagata ti kó jẹ tán. Ó ti borúkọ ẹ̀jẹ̀ kọjá kíkẹ́ fún. Láì mọ̀ pé bàbá Mohbad tó sọ pé Lagata kó ẹ̀jẹ̀ yìí àti January ló TikTok bàbá ti sọnù January 2024 ló bàbá Mohbad ti sọnù TikTok. May Lagata bẹ́ẹ̀ ṣe tó ẹ̀yìn bàbá Mohbad tó táwọn yọ owó and the same currency ló pe Lagata pé kó bàbá yọ owó láti May o. Wọ́n dẹ̀ ti ń jí bàbá láti January 2024. Ṣé ẹni tí yóò bá yíyọ owó láti January lẹ́gbẹ̀ẹ́ May lẹ́sìn bẹ̀rẹ̀ sí bá yíyọ owó? Ṣé òun ló wá jí owó àti January wọ́n máa wọ April? But tí Lagata ò bá jáde kó kí ara ẹ̀ pẹ̀lú evidence tó kú jáde jẹ́ mọ̀ pé nǹkan tí kúrẹ́ ti bá sọ ló tún sọ ní ogun ẹ̀ máa gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni Lagata ṣe rí. And which is almost 80% gbàgbọ́ pé Lagata èèyàn burúkú ni. Títí tí bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn oníṣẹ́ sọ pé Lagata ara ẹ̀ ò mọ̀ because kúrẹ́ sì ti sọ̀rọ̀ kọjá 100%.
ti sọ̀rọ̀ pé bí ọmọ bí mo bá ti kú irọ́ kò sí kan tó jọ bẹ́ẹ̀. Etí pàìpọ̀ ẹ̀ mọ̀ kó tó kò lé ẹni tó mọ̀ nígbà tó dé ṣò náà ló mọ̀ mọ́tò ẹ̀ ti sọ. Nígbà tó pọ̀ tó ń lọ kò sá sí mẹ́ ikọ́ tí ibi tó ń sí. O ò lè sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ o ò sí mẹ́ta o. Tó bá tẹ̀ máa sọ̀rọ̀ wá give reference pé nǹkan báyìí lágbájá sọ pé ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n délé. Kò síbẹ̀ he is not in the best position to give an account kí n tó ṣẹlẹ̀ nínú ilé àbí ìgbà tó ń padà lọ ilé. Kò sí ní position láti sọ. Ìwọ ìkọ́ tó mi kọ́ hold pàìpọ̀ ẹ̀ fún ni pé nígbà tí wọ́n lọ ṣò àdúrà confirm pé argument wà ní ṣò. Dẹ́gbà confirm pé argument wà ní ṣò. Steady confirm pé argument wà ní ṣò. Now kí ni nǹkan tí wọ́n argue lé lórí inú mọ́tò yẹn tó wà ń bẹ̀? Wọ́n ṣáà sọ Ghana, wọ́n lè sọ Èkó, wọ́n lè sọ Togo. Tí wọ́n bá sọ Yorùbá, wọ́n sọ Pidgin. Tó lè dé méjèèjì ló understand ló gbọ́. Náà kí ni ọkọ̀ àti ìyàwó ń fà? Kí ni kókó nǹkan mẹ́ta méjì tó lè tán gbé ẹ̀yìn public o? Ìkọ́ báyìí ni Wùmí sọ sí Mohbad o. Ìkọ́ báyìí ni Mohbad fi dá lóhùn nu mọ́tò o. Ìkọ́ báyìí ni Wùmí sọ o. Ìkọ́ báyìí ni Mohbad sọ tí Wùmí fi lọ́rùn o. So at this stage, o nígbà tí sọ pé bóyá àwọn méjèèjì ọ̀rọ̀ ọkọ àti ìyàwó òfin dá sí ó ti beyond level yìí báyìí. You must have one or two clue láti give. Ìyẹn ti Prime àti Kúdẹ́tì. Ṣé wàá rí ti Prime àti Yomi Fabiyi àti Yomi? Ní opinion tèmi mo fẹ́ sọ yàrá kí èmi ṣe rí ọ̀rọ̀ yẹn o. Okay. Because bá ṣe ń bí ọ̀rọ̀ bá lè ṣe understand ó yàtọ̀ tọ̀. Ó yàtọ̀ tọ̀ síra wa. Kẹ́rin nígbà tí mo wo ṣó yẹn. Nǹkan tó bá bí sọ ni pé ṣe rí tí àwọn òbí bá bí tó bá bí wa tó bá tọ́ wa. Káwa náà ká lé látara òbí. Ká má jẹ́ kí nǹkan tá a kọ́ níta kó supersede nǹkan táwọn òbí wa tí wọ́n fi kọ́ wa lọ. Ṣé púpọ̀ náà ọmọ tó wà ń sìn ló yẹ pé wọn ò mọ bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, wọn ò mọ bó ṣe ń dá ẹ̀jẹ̀ sọ̀rọ̀, wọn ò mọ èsì ọ̀rọ̀, wọn ò mọ ẹnà, wọn ò mọ ká ojú báyọ̀ sọ̀rọ̀, wọn ò lágbèkalẹ̀ ọ̀rọ̀. Ọ̀wá pọ̀ lanu, wá pọ̀ sọ̀rọ̀, gbàgà sí ẹ̀. So kì í ṣe kí bóyá wọ́n fi ṣìkà bí nìyẹn. Wọ́n wá láti learn life, wọ́n wá láti live life ni. That's just the simple truth. Àwọn ọmọ sí wọ́n wá láti learn, wọ́n wá láti adapt. They all came to live life to the fullest. So gbogbo àgbẹ̀ ẹ̀kọ́ bá ti ń sọ̀rọ̀, bá ti ń bá gbàlagbà sọ̀rọ̀, bá ti ń ṣàpọ́nlé èèyàn, bá ti ń gbọ́rọ̀ kalẹ̀ yẹn púpọ̀ ọ̀nù wọn ò ní. Òun ló affect Prime Boy lórí show tó ṣe. Tábà wo show yẹn fínífíní Àlàjì, a rí wípé kò ṣe pé Prime Boy ń bú Yomi Fabiyi. But ó ń try láti gbé àkíyèsí gbogbo public sí ọ̀kan towards one direction. One direction. Ká fi nǹkan wò fínífíní ká tó máa kó owó dà lẹ̀. Ẹgbẹ́ púpọ̀ náà ló ń sanwó ìdàn kì í ṣe pé bí ó yí sí náà. Owó àgùn everybody ni gbogbo wọn mú kí wọ́n filẹ̀ lórí pé aṣáfẹ́ mọ ìdí ikú tó pa ọmọ yìí. Ó sọ síwájú ó ní púpọ̀ náà tó náà wọ́n justice fún báyìí wọ́n ti gbá public jìnnà. Púpọ̀ náà wọ́n ti fi owó justice fún báyìí wọ́n ti fi ṣe nǹkan mèremère tí kò dẹ̀ sí result gidi tó ti díẹ̀ jáde. Bẹ́ẹ̀ni, ó tún wá sọ, ó ní káwọn bàbá bá for instance, ó ní ẹ̀wà dúró donations tó ti lọ sọ́dọ̀ bàbá Mohbad. Ó ní kí ni ìpínlẹ̀ bàbá lé àkáǹtì fún pé wọ́n ṣe látìgbà tí ọmọ yẹn ti kú títí bá yín sọ̀rọ̀ yìí pẹ̀lú àdúrà owó tí wọ́n dá fún wọn. Now, ó ní Yomi Fabiyi, ó lóun ti mú Dàmọ́lá. Ó ní lísì tó mú o. Dàmọ́lá yẹn òun rí as distraction. Pé tí Yomi Fabiyi bá fẹ́ mú tó bá fẹ́ arrest yàn, either àdúrà or spending ló yẹ kó mú. Ó ní bó tún ṣe wá fún Dàmọ́lá yẹn náà.
èèyàn méjì either Dàmọ́lá and Spending or Dàmọ́lá and Àdúrà so kò ní jẹ́ Dàmọ́lá nìkan náà ó tún wá sórí tó wá nípa fún kí Dàmọ́lá lọ tó wá mú pé ibi tí máa rí òótọ́ ọ̀rọ̀ pé kò yẹ kí Ọ̀kábí sáré wá pọ̀ bí sẹ́lẹ̀ síta pé àwọn ti gbé Dàmọ́lá pé because àwọn àti justice yìí tó wọn ọ̀pọ̀ táwọn àtàwọn àwọn justice ṣùgbọ́n wọ́n ní strong bone wọ́n ní strong backup àwọn àtàwọn justice lọ pé ní sì wọ́n wá mú Dàmọ́lá ìjọ ẹ̀kẹ́ sí ní lókì tó yẹ pé ẹ ti máa gba ọgbọ́n information lọ́wọ́ ẹ̀tọ́ kí second speed lẹ́nu pé ó wà lọ́wọ́ ẹ̀ òun ló send ẹ ti rí fídíò yẹn ẹ ti gbọ́ ẹ ti gbá remaining part of the video ẹ ti wò ó tó bá link mọ́ ọba ìdíkà tó ṣẹlẹ̀ tó bá wá pín síta result yẹn òun ni ọba ọba deliberate lé lórí because a ti rí result already but now tí rí ìdókòwò 3 seconds tí ìdókòwò 3 seconds video Dàmọ́lá nìkan lè sì gbé tí interrogate tí wọ́n sáré announce now sí àwọn ìdókòwò irú ẹ̀yà Wùmí irú Dàrósà àwọn Spending yẹn tó dẹ̀ ti ní backbone ṣé àwọn náà tún ní máa tẹ bọ́tì bí wọ́n ṣe ní ráyè interrogate Dàmọ́lá tí wọ́n ṣe ní ráyè gbà fún nǹkan tí wọ́n ń wá lọ́wọ́ Dàmọ́lá. àti pé pàápàá bí wọ́n ṣe ní wá gbé àwọn gangan tó ṣẹ́kù wọ́n á ti máa rìn sílẹ̀. ó náà ní pé tí wọ́n ti ní ba ọgbọ́n plan yẹn jẹ́ ó ní ká wo pọ̀lísà pé the same thing náà ni Yomi ṣe ń gbà yẹn o pé ó yẹ sáré pọ̀ bísà ìwọ̀n kí ni ẹ̀jẹ̀ tẹ́ kí wọ́n fi ba effort yẹn jẹ́ ó lóun ò ní àbí òṣìṣẹ́ o because ṣóò yẹn ẹni bá wò dáàrin òní ọ̀nà sáà nìkan tí prime boy sọ ẹni bá wo ṣóò yẹn tán láwọn pé ní the end ó padà sọ ó ní òun ò sọ pé Fábí yóò ṣiṣẹ́ o òun ò dẹ̀ ní sọ́ọ̀ṣiṣẹ́ tó ń ṣe ó ní ṣùgbọ́n ó yẹ kí iṣẹ́ ti máa dé ibì kan tó ti lápẹẹrẹ kí wọ́n tó máa gbé síta nǹkan tí ó ń sọ yẹn mo ti mọ̀ kò sí bí prime boy ṣe máa sọ̀rọ̀ lè fi wé bẹ́ẹ̀ ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ now tá bá ń ṣe show àbí à ń ṣe program tá bá ń deliberate lórí àwọn tó ń wá justice àtàwọn tí ò wá justice bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ nípa àwọn àtàwọn wá justice tẹ́ bá fẹ́ dẹ̀ bá ti lọ sórí àwọn tí wọ́n wá justice ó ní bẹ́ẹ̀ ṣe máa dé ọ̀rọ̀ yẹn tí kò sí ní wọn lóra wọn pé bóyá ẹ̀ ń padà bá àwọn tó wá justice wí àlàyé mi mo bẹ̀rẹ̀ tí mo sọ bóyá ẹ̀ ń lọ sí mi dáadáa kódà ó ń kílẹ̀ sí mi. now ibi tí prime boy ti ní issue ni pé tí ó bá sọ̀rọ̀ sí àwọn anti-justice tó bá fẹ́ padà wálé fún àwọn tí wọ́n wá justice ọ̀rọ̀ burúkú tó ti sọ fún àwọn anti-justice yẹn ó máa tún mú padà wọnú àwọn tó wá justice. so ó ti wá mix up mọ́ra wọn ibi kọ́ sọ pé sì pé irú àwọn ẹ̀yà Spending ẹgbẹ́ àwọn olórí burúkú wọ́n ti ṣe kíní kan wọ́n ti gbá public àwọn wèrè tó máa ń padà wá sẹ́wọ̀n justice ẹ̀jẹ̀ báwọn tó ń sanwó náà èdè ó yẹ káwọn náà máa wo bí ọ̀rọ̀ ṣe ń lọ pé owó òògùn ni wọ́n ń san àwọn olórí burúkú gbogbo àwọn olóyè kékeré ìjọ ṣé wọ́n pé ó ti wọnú ara wọn. àwa ní wọn ẹni tó ń bá wọn àti tí ò bá wọn gbogbo ó tó ní bóníkálùkù ṣe ń gbé owó ṣe ń gbọ́rọ̀ bó ṣe ń dá ìjẹ́ ìsìtì ẹ̀. so ibi tí problem ti wá nìyẹn kí ṣe bó ń ṣèpè fún wọn tó ń wájú sàbọ̀rọ̀ tó ń náwó tó ń nọ́ra láti pé kí wọ́n rí ìdájọ́ tuntun fọmọ ẹ̀ náà. tí wọ́n bọ̀rọ̀ ẹ ṣe ń ka lára pé àwọn tó yẹ kí wọ́n gbé wọn ò gbé wọn àwọn kan wà tí wọ́n ń dájọ́ sí ìlú àwọn kan wà tí wọ́n ń náwó tí wọ́n ń nọ́ra ó yọ sẹ́mọ̀ ọ̀rọ̀ yẹn ń wọnú ara wọn. tó o rí tó ṣẹlẹ̀ gbọ́ngbọ́ngbọ́n ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tó àìmọ̀ràn gbé kalẹ̀ òun ló ń ṣe. tó dá wàhálà lẹ́nu yìí. so nǹkan tó dá wàhálà lẹ́nu lórí ọ̀rọ̀ ti àti Yomi Fabi kì í ṣe tó ń rọ́bì Yomi Fabi kì í bọ́ sọ pé Yomi Fabi yóò ṣiṣẹ́ bọ̀yẹ́ tó ń bí òun nú ni pé Dàmọ́lá tó mú yẹn òun Dàmọ́lá as distraction because bá ṣe gbé yẹn àwọn àgbà kan jẹ́ price of gangan wọ́n tún wọn tó tún wá iṣẹ́ ti pé àwọn ti gbé Dàmọ́lá efeli wọ́n ti pèsè ọ̀sọ̀rọ̀ ọ́ bí wọ́n ti máa wọ̀nyí bí Dàmọ́lá kò ṣe ní digest gbogbo information charges.
àbí ayé kò tọ́ international kí mi o ti bínú. Aláàjì 50 èmi kọ́ nìyẹn. What if I told you? Mo fẹ́ sọ lórí ẹ̀, òun ni kí lọ́yà tuntun òun ló ń gbà yẹn. Ọlọ́run dárí ìṣẹ́ méjì mi. Gbogbo nǹkan tá a fẹ́ ni pé ká rí justice. Ṣùgbọ́n ṣe túrẹ́ lè tọ́ bẹ́ẹ̀ mi ṣe rí o. Omi ẹ̀kọ́ ni. Ìkọ́ gbogbo wọn máa ń ṣiṣẹ́ hand to hand ni. Ẹ jẹ́ kí n sọ fún ìjọba ń gbọ́ Nigerian landlord. Ẹ máa ń sọ omi ẹ̀kọ́ ni because ṣẹ́kọ̀ọ́ tó bá wọ́n ti gbé àti ṣìtù bẹ̀rẹ̀. Ó ṣe dáadáa nígbà tó yá orí ẹ̀ ilé kí lorúkọ ẹ̀ lọ́yà ti wù mí ó lọ bá ibẹ̀ tó máa ṣiṣẹ́ yẹn ó dákẹ́ bókìtèsè ló sọ síta nígbà yìí pé lọ́yà fara lọ́dọ̀ tó pé kó máa ṣiṣẹ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ó ṣàṣe tóun nígbà tó máa yá wọ́n ní bí ó ṣe pàtí lóyìn bá ìjìyà bò jò lọ síbẹ̀ kí ló kàn wọ́n pẹ̀lú ṣé kí gbogbo orúkọ bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ kò sí kò eléyìí nítòótọ́ kò ń ṣe ara wa kò ń ṣọmọ Yorùbá rere o ara òdì kejì ni o still náà lọ́yà kan náà ní gbogbo wọn yes ní ìlú yẹn ẹ̀wọ̀n kan tí mo gbọ́ ṣùgbọ́n ní pé wọ́n fẹ́ fi ìdáhùn mélòó kan sílẹ̀ bí ọdún náà kìíní kan sílẹ̀ tó wà lẹ́wọ̀n kìíní ó lè ti ìkúùdù bọ̀bọ̀ yẹn kí ló gbọ́ máa tó pààyàn yẹn olóògbé Adédoyin. ìrora àwọn yẹn ti wọn àwọn fake news làwọn yẹn gbé jáde kò sí mbẹ. ok báwo ni wọn sọ ọ́ ṣe é kiri o. tí ọmọ gbọ́ yẹn yẹn rè mí ò gbọ́ tuntun lọ gbà mí nítorí wọn fẹ́ kí ọmọdé kò rí justice ní wọ́n ti ọ̀hún mi ẹ̀kọ́ ìjà rẹ̀ ọdún máa jẹ́ kó jírí bẹ́ẹ̀ tó àwọn kò fẹ́ sọ àtọ̀rọ̀ sọ ọmọdé á. àgbẹ̀ ọ̀tá ń jáde kí orí yẹn dà ṣùgbọ́n bó ṣe ń lọ ẹ̀ kọ́lọ̀ ń ṣàánú ni o because àlẹ́ fẹ́ kọ́mọdé kò rí justice ẹ̀wọ̀n lè rí lórí tún mẹ́ta dá sí ṣe prime boy sọ ní kó bí wọ́n kò fọ́nrán sọ àbí kéré kan ìyẹn láti lọ lẹ́yìn ló ṣe máa sọ̀rọ̀ ọmọ kékeré ara yìí ni tí wọ́n tó ti dàgbà bí ṣàfihàn lóyún tó ń bímọ òun ní láti mọ bó ṣe bá máa gbé ọ̀rọ̀ kalẹ̀ láti ọ̀kí tó kù ẹ̀ṣẹ̀ ìyẹn náà ti dà. ìyá ní kí ló tún kù ìyá ní kí ló tún kù kí ló tún kù. ẹ jọ nígbà tí wọ́n bá pè nǹkan ní ti public ṣé ẹ mọ̀ pé àwa yìí náà bá ara public la wà. bẹ́ẹ̀ni bá a wà. wọ́n ní igi kan ò kì í bá nìkan dágbó ṣe èèyàn kan ò dẹ̀ kì í jẹ́ wọ́n ní ọ̀pọ̀ èèyàn ló jẹ́ jọ̀mọ́ èèyàn kò ní jáwádé. ẹnìkan ò kì í jáwádé nígbà tí gbogbo wọn tó fẹ́ gba lọ́ọ̀yà yẹn ẹgbẹ́ àwọn mélòó náà ìfọ̀ àwọn mélòó náà pè torí tó bá pè nǹkan ní nǹkan public kì í ṣàwọn kan ló yẹ kó gbé dání. ó yẹ ká jẹ́ kí gbogbo àwa nìsọ̀rí tá a gbé justice dání ó yẹ ká jẹ́ ká wà wíà iye tán múlẹ̀ iye tó lọ sí iye tán dá níbi kankan ní pílátfọ̀mù ibì kankan àti rédíò kílósì rédíò àti iye táwọn míì tó kù tán dá ó yẹ ká lè mọ̀ ó dẹ̀ yẹ ká yan bó ṣe yan méjì náà máa yàn kọ́ yàn méjì ní ọ̀dọ̀ kílósì rédíò kọ́ yàn méjì lọ́dọ̀ láti sinẹ́ kọ́ yàn méjì lọ́dọ̀ àwọn tó ṣàgbé kíní yẹn dání kọ́ yàn wọ́n báyẹn ó jẹ́ pé àwọn ló máa ṣàṣojú gbogbo wa torí tó bá tún ti jẹ́ pé àwọn kan náà tó gba lọ́jà tó pè ní ti public ọlọ́mọ àti jẹ́ kéèyàn kówó sí gbọ́ ọdún wo ṣé ìgbà tá a bá mọ̀ bẹ̀rẹ̀ nǹkan báyìí ṣé wọ́n á pè wá pé ká wá dáwó. mo ń bèrè ní o. ó yé mi pé ní Yorùbá ti mọ ìpìlẹ̀ rẹ̀ àti dá sí ọdún ìlú díẹ̀. torí èmi ò dé bá yàn dáró owó irú ẹ o kó má jẹ́ pé nọ́mbà 2 bàbá Mohbad ló tún jáde o. Èkìtì. lọ́ọ̀yà tọ́jà tí wọ́n gbà náà mo tẹ̀ ń gbọ́ wọ́n ní lọ́ọ̀yà Nnamdi Kanu pé òun ni. mo gbọ́ ní o. so ọmọ Ìgbò a mọ̀ pé ẹlẹ́jẹ̀ kan náà ní gbogbo wa ẹ̀jẹ̀ kan ló gbọ́rọ̀ nù lára gbogbo wa. ẹni bá mọ ojú lọ́ọ̀yà yẹn kó bá wa sọ fún kó má gbà bọ̀dẹ̀
ọmọ ipò kì í ṣe lè dé wá ṣùgbọ́n wọ́n jọ máa ń jẹ̀kára wọn ni tí ò bá ṣe lè dé wá ṣe bí wọ́n jọ sọ kìrìsì síra wọ́n jọ sọ búrọ́kì síra wọn. ẹgbẹ́ ẹ̀bẹ̀ la máa bẹ́ ẹ̀bẹ̀ wọn bẹ́ẹ̀ lọ́ọ̀yà yẹn aláàjì ẹgbẹ́ tẹ́ bá mọ àwọn tó gba lọ́ọ̀yà yẹn ẹ̀yin gan níṣẹ́ ń ṣe gbogbo àwọn ará ilé abẹ̀yìn níṣẹ́ torí ìfikàn lẹ ti gbọ́ information báyìí pé public ti gba lọ́ọ̀yà ẹ tún pé ẹni yẹn pé àwọn mélòó ló gbọdọ̀ kó jìròrò ẹ̀ pé ṣé wọ́n fẹ́ ká bá wọn dá sí tán bá ti fẹ́ ká bá wa dá sí kọ́mí èèyàn méjì lọ́dọ̀ wa ó ṣàṣojú KH Radio ṣé mo wíire àbí mi wíire. bẹ́ẹ̀ni ó yí wa dáadáa. tó tán bá dẹ̀ ti fi lọ̀ wá àdìdá sí àjẹ́ pé wọ́n tó nìkan ṣe nǹkan wọn ni kọ́m dẹ̀ máa tó lọ ká máa wẹ̀yìn wọn ló. ẹ̀sán bá ti lọ̀ wá o àbá wọn dá sí torí public náà nǹkan tó pè ní public general ni. bẹ́ẹ̀ni gbogbo ayé. àwa ìsọ̀rí àlìsí báyìí mo pàpà mọ́ tẹ̀yàn bẹ́ẹ̀ mo pàpà mọ́ tẹ̀yàn bí méjì mẹ́ta tẹ́gbẹ́ program dání inú wọn làwa KH Radio wà inú wọn lẹ́yìn láti lẹ́wà inú wọn ní kí lorúkọ kíkẹ́ lorúkọ ọmọ tí bàbá Mohbad orúkọ ẹ̀ jẹ́ tẹ́ni ọmọ ológo mo ti mọ pẹ́ta yẹn dájú mo dẹ̀ mọ́ pé àwọn míì náà lè ṣì wà bẹ́ẹ̀ náà ó jẹ́ pé ọ̀dà pé kárí justice fọ́mọ ẹ̀ náà wà gbogbo wọn ló dẹ̀ lè yàn tó lè yàn ní lọ́dọ̀dọ̀ tàbí kò yé yí báyẹn. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ní ti prime boy ayé kò tọ́ ó ti sọ many things lórí ọ̀rọ̀ yẹn mo mọ̀ pé prime boy kò lè bú Yomi Fabiyi kò lè bú àtọ̀ ó kàn jẹ́ pé ìgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó lè ìyàtọ̀ kó má mọ̀ bó ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ tó bá dẹ̀ lédè tó sọ tó bí Yomi Fabiyi nínú kí Yomi Fabiyi kó fọwọ́ wọ́nú kó má bínú torí ọ̀rọ̀ yìí a máa gbé kalẹ̀ jura wa lọ gẹ́gẹ́ bí ayé kò tọ́ sọ nípa ọ̀rọ̀ ti Yomi Fabiyi náà kò sí kan tí ò látúnṣe nílé ayé a mọ̀ pé Yomi Fabiyi nǹkan tó ń ṣe báyìí ni pé òun fẹ́ pé kí public kan mọ ibi tóun bá ṣe dé. òun ló jẹ́ kó sọ̀rọ̀ yẹn síta kò dẹ̀ mọ̀ pé àwọn èèyàn tá a bá ta pé wọ́n gbà bẹ́ẹ̀. Tí ọ̀rọ̀ mi yé ní Àlájì. Ó yé mi dáadáa, kódà ó yé mi dáadáa. Ṣùgbọ́n ibi tó ti bá ṣe dé yìí, wọ́n pọ̀nà oko dà. Débi tán wọ́n pọ̀nà oko dà. Wọ́n ṣe lè pọ̀nà oko dà náà lè pọ̀nà omi dà. Bẹ́ẹ̀ni. Ó tún èrò ara ẹ̀ ló tún pa. Ṣèbí òun fúnra ẹ̀ ló sọ tẹ́lẹ̀ pé ó ní òun ò ní máa sọ ṣe síta mọ́. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n wọ́n tún padà sí eléyìí. Sọ nǹkan tèmi rò níbẹ̀ yẹn ni pé ó fẹ́ kí àwọn public kó mọ bí tóun bá ṣe dé. Òun ló jẹ́ kó sọ̀rọ̀ yẹn síta. Òun náà báyìí á dẹ̀ ti máa gbọ́ bí gbogbo àwọn èèyàn ṣe sọ̀rọ̀. Ẹ̀yin náà Àlájì ẹni náà bá ẹ̀dá ni ẹ pé tẹ́ bá sọ̀rọ̀. Ẹ pé ṣe ti gbọ́ báyẹn fọlọ́ọ̀ bẹ̀yìn. Torí ẹlòmíín máa ń ṣe nǹkan tí ò mọ̀ sí àṣìṣe. Tó jẹ́ pé táwọn èèyàn báyìí ti wá sọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ náà wá lọ̀rọ̀ yẹn àṣẹ wá gbogbo ẹni yẹn lọ́wọ́ pé pé ṣàṣẹ mo ṣe nǹkan tí mo ṣe mistake àṣẹ pé mo tẹ̀ ṣe mistake bí ìdẹ́mọ àfikún báyìí bí gbogbo èèyàn ṣe ń sọ yìí o. Ẹgbẹ́ bá wa pè ṣàkíyèsí àwọn tán ni wọ́n fẹ́ gbé àwọn tán ti ní wọ́n gbé yẹn oòrùn tó ti wà lókè ọrùn ó ti lè sáṣọgbẹ wọ́n ti máa kó gbogbo wọn. Wọ́n torí burúkú kù bẹ́ẹ̀ lọ́gbọ́n náà ṣùgbọ́n ọ̀nà kan ni Yomi Fabiyi rìn tó fi wá gbé ẹni tó gbé ọ̀nà kan náà ló tún máa rìn tó jẹ́ pé ọ̀rọ̀ máa dé ọ̀gbà wọn yẹn. Bó ṣe rí nìyẹn Àlájì ẹ̀jẹ̀ fàyè. Wọ́n rí bí àjà ń ṣòro. Lẹ́ẹ̀kan tí mo kí gbogbo ilé lápapọ̀ ẹ ṣé o. Ẹ ṣé wa. Ẹ̀kọ́ àmójúbà wa àwọn alájẹ nìyẹn. Mo fẹ́ respond sí some of the things tí
bẹ́ẹ̀ ni sà. So now nípa títí lọ́ọ̀yà public lawyer ni then owó rẹ̀ kò kí ń ṣe inú GoFundMe àbí access wọn ni wọ́n ti fẹ́ sanwó fún lọ́ọ̀yà. Àwọn gúrùpù kan ní orí TikTok lórí platform Super Vibe wọ́n ní ọ̀rọ̀ yẹn ti jẹyọ. Wọ́n invite a lot of people láti present níjọ́ tí wọ́n pe lọ́yà yẹn wá. Super Vibe òun náà ti wà nínú Justice for Mohbad ti pẹ́. So ìgbà tí gbogbo ọ̀rọ̀ dojú rú olówó ọ̀nà àtúnṣe láti ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ justice. So ibi tí wọ́n ti ń fi kọlùkùn ní gbogbo ìgbà náà máa ń ṣe náà máa ń sọ̀rọ̀. Wọ́n ní ẹnìkan ti mú àtọ̀wá wípé public lawyer ó ṣe necessary. Wọ́n ní wọ́n ṣe reach out sí man tó wá yẹn ọ̀pára. Man yẹn sọ pé wọ́n dé àgbẹ̀ pẹ̀lẹ́ pé pro bono òun ni pé òun ò ní gba owó. But some of the things tí òun bá máa ṣe public ló máa wà responsible. He said he's going to start from World Press Conference. All we need NGOs to come into it to foot all the bills. So ẹnìkan jáde olóò ní NGO ní 20 million naira bí nǹkan bí i 200 ní ìrántí mọ́. Ibẹ̀ so òun lè máa ṣe gbogbo yẹn lọ́ńtọ̀. So as it is now, kò kí n ṣe pé bóyá according to nǹkan tí wọ́n sọ kò kí n ṣe pé bóyá public máa ṣe ẹ̀ka owó fún títí public lawyer yẹn bí yẹn ṣe rí nìyẹn. Then ní àná again wọ́n tún lọ from platform to platform sí pé wọ́n máa need representative wọ́n padà sí ọ̀dọ̀ Ìyá Èkìtì ẹ̀sìn. Ìgbésọ̀ ọ̀rọ̀ platform máa nominate representative bóyá ẹnì kọ̀ọ̀kan to start with kó wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe meeting. So títà ìbá tó tó wọ́n lè sọ di méjì from each platform. So mo believe pé wọ́n bọ̀ ní ọ̀dọ̀ wa ní QH radio náà láti bá yín sọ̀rọ̀. Wọ́n á lè béèrè tala mẹ́fà kalẹ̀. Exactly. Super Vibe, if you are listening, you need to reach out to Alhaji Quadri Hamzat on that also. Because GH members are members of the public also. So we believe you pay Super Vibe. Àwọn tó bá gbọ́ tó bá mọ̀ wọ́n á lè reach out sí on this. Now, nípa ọ̀rọ̀ ti Yomi Fabiyi, pé Yomi Fabiyi sọ̀rọ̀ síta pé wọ́n ti mú Dàmọ́lá Alhaji ní ibi tí wọ́n ti mú Dàmọ́lá kò kí ń ṣe kọ̀ọ̀rọ̀ kò kí ń ṣe inú ilé ìta gbangba òun ni wọ́n ti mú Dàmọ́lá. Ìgbà tí wọ́n mú Dàmọ́lá àwọn family members ẹ̀ wà níbẹ̀. Lọ́ọ̀yà ẹ̀ ó wà níbẹ̀ níjọ́ Monday tí wọ́n lọ sí court bóyá ṣé Monday ni àbíjọ́ tó lọ sí court. After the court parí court case impersonation tí Àdúrà Institute against nípa ọ̀rọ̀ 3 seconds video. Ni wọ́n lọ sí court fún. It was after the court hearing tó jáde síta ibẹ̀ ni wọ́n ti arrest ẹ̀. So yóò àsọ̀jà tó jẹ́ pé kò kí ń ṣe pé wọ́n lọ mú nínú ilé àbí ní ọ̀rọ̀ kan lọ́ ti mú ìta gbangba ó ní wọ́n ti mú. Ó ṣojú lọ́ọ̀yà ẹ̀, ó ṣojú àwọn fámìlì ẹ̀. Now, even tí Yomi ò bá jáde kí Yomi sọ̀rọ̀ wípé wọ́n arrest Dàmọ́lá. Àwọn ẹlòmíì máa sọ. Àwọn tó ti mọ̀ wọ́n máa sọ síta lọ́nà. Now, ìgbà tí wọ́n tó mú gbogbo àwọn tí a sọ wípé àwọn ni wọ́n ń jà against the justice tí Dàmọ́lá jẹ́ kan lára wọn. Wọ́n ti sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n á ti rí kàn sáwọn yẹn náà pé wọ́n ti mú un. So bí Yomi sọ síta ní
sí kóòtù bẹ́ẹ̀. ọlọ́pàá ló gbé Dàmọ́lá lọ sí court Lagos State Police Command tí wọ́n sọ ń gbà yẹn fún Yomi pé àwọn ò ní interest nínú ọ̀rọ̀ rédíò 3 seconds pé ọ̀rọ̀ impersonation àwọn ẹgbẹ́ làwọn ṣe kéèsì lé lórí ìyẹn ni wọ́n fi gbé ọ̀rọ̀ yẹn lọ sí court. So police is the one prosecuting Dàmọ́lá. They used Adura as the complainant. Wọ́n ń pe Yomi Fabiyi ní witness tí ò tẹ́ Yomi lọ́rùn wípé no wípé this case is not supposed to be like that. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So tí àdúrà bá wà ní court níjọ́ Monday wọn bá gbé òun náà papọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá àwọn èèyàn ẹni tó bá ti kọ́kọ́ rí náà tó kọ́kọ́ gbé. As I'm speaking with you right now, wọ́n ti already gba detention extension order fún Dàmọ́lá. Kò kí ṣe wípé wọ́n máa bail Dàmọ́lá immediately. No. Because bó ṣe dàbújá wọ́n ti gba detention order. So Dàmọ́lá is still in detention. Bóyá wọ́n wá ń dúró kí wọ́n fi rí àwọn àdúrà náà kó wọlé ní èmi ọmọ. So Yomi Fabiyi lè máa lè pè tó máa lè ṣàlàyé fún yín. Information tẹ́mi mọ̀ òun ni mò ń sọ yìí. Ọ̀rọ̀ ti ti Prime Boy. Well, mo agree pẹ̀lú nǹkan tí Ayékòótọ́ sọ wípé Prime Boy kò mú lò. Ṣùgbọ́n mo believe pé nǹkan tí Ayékòótọ́ rò wọ́n lè bá Ayékòótọ́ sọ. Kò kí ń ṣe wípé Prime Boy ló ṣe padà ṣàlàyé fún Ayékòótọ́. Some of the things tí Prime Boy ń sọ it was bitter wípé ó ṣe máa jẹ́ time tí òun jẹ́ rave of the moment. Ó ní ọ̀rọ̀ ti Dàmọ́lá tó wọlé. Ó rí case Dàmọ́lá as diversion. You understand? Ó rí àsùn wípé owó táwọn yẹn fẹ́ dá wọn nílé dá owó yẹn fún òun mọ́. So tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa, ó ní a lot of meanings. Honestly, that it is our own individual opinion. Ó kì í ṣe wípé bí ọ̀rọ̀ ṣe rí gangan àbí bí ẹni tó sọ ń gbà mí ìṣòro ó ṣe fẹ́ sọ ó làwọn ṣe ń translate ẹ̀ wá la máa fi mínì sí. Wọ́n fẹ́ sọ kankan lẹ́nìí. All of us were rooting for Prime Boy. In fact, tó bá ṣe forúkọ ẹ̀ sí petition àbí lẹ́tà tí wọ́n yà bàbá Mohbad kan ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ ta nìyẹn tó mí. Wípé kò wá justified pé ó rán ọ̀gbọ́n ti forúkọ Prime Boy sí. Jẹ́ ká ní mind also wípé when they are investigating a crime of that magnitude, àwọn tó ní contact pẹ̀lú Mohbad 24-48 hours kó tó di pé kú, all of them they are potential suspects. Prime Boy also was with them around 24-48 hours. Ẹ mọ tó ṣẹlẹ̀ sá. Yes, sir. Nǹkan tó ṣẹlẹ̀ ni bí wọ́n ṣe kú orúkọ ẹ̀ pẹ̀lú ti nọ́ọ̀sì pé ó mọ̀ pa bí nọ́ọ̀sì ṣe wà. Ṣé ẹgbẹ́ yẹn ló bá ọ̀rẹ́ ẹgbẹ́ yẹn ló rọ̀? Bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀. Àbí o. Ẹ wo tó ṣẹlẹ̀ sá. Tó bá jẹ́ pé wọ́n bí gbogbo public kan léèrè kí n jọ o. Àwọn wo ló wà pẹ̀lú Mohbad 24-48 hours? Fúnra ara wa gan àwọn gan máa dárúkọ Prime Boy pẹ̀lú wọn. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n kàn béèrè ni wípé àwọn wo ló wà pẹ̀lú ẹ̀ 24-48 hours? Ṣé ẹ̀ pé àtọ̀ pé Prime Boy náà wà ń bẹ ẹni báyìí náà wà bọ̀ wọ́n ṣe wá gbé pé ẹ tó pe nọ́ọ̀sì wá. Ìdílé gan mọ̀ pé kò ń ṣe Prime Boy. Ó dà sá. Àwọn tó ń ṣètò ẹ̀ wọ́n máa reach out sí yín. Ó dà sá. Àwọn tó mọ̀ wọ́n gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí.
Yes, sir. yá gbogbo àwọn olólùfẹ́ Justice for Mohbad ọ̀rọ̀ láti gbọ́ yẹn lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ Yomi Fabiyi títí lórí ọ̀rọ̀ Primeboy òun láti gbọ́ yẹn kí ni èrò ọkàn tí yín lábẹ́ comment section ẹ fi hàn mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kẹ́ dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo tún padà bọ̀ information pọ̀ o èmi náà mo promise yín mo ní mi ò ní dá yín lágara any information tó bá ti ń yọjú a máa gbé wá fún yín ni mo tún padà bọ̀ ire o.